Orúkọ mi ni Alhaji Waheed Saka. Ní orí agbọ́nrin kọmiṣanna tuntun tá a ṣẹ̀ṣẹ̀ yàn nípínlẹ̀ Ọ̀ṣun, ó ṣe ní láàánú pàtàkì jùlọ pé tá a bá ti gbé ẹsẹ̀ mẹ́ta síwájú là ń gbé méjì padà sẹ́yìn. Eléyìí ò jẹ́ kí àwọn tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ láti jẹ́ pé àwọn ni wọ́n ṣe olórí àwọn mínísítì wa kí a lò wọ́n sí ààyè tó yẹ ká lò wọ́n sí. Lápèjúwe, a mọ̀ pé Pásítọ̀ Kọ́lá Kálímì dáńtọ́, ó mọ̀rọ̀ sọ, ó dẹ̀ jẹ́ lọ́ọ̀yà tí ó gbójúgbóru. Àmọ́ ètò ọ̀rọ̀ àwọn oníròyìn, ẹni tí ò bá mọ àpádé àlùdé rẹ̀ ó nira díẹ̀ o. Àwọn tí wọ́n ń pè ní senior editors, ó ní bí wọ́n ṣe máa ń bára wọn sọ̀rọ̀. Ó ní àwọn ìròyìn tí ò gbọ́dọ̀ jáde tó jẹ́ pé wọ́n máa ń tẹ̀ mọ́lẹ̀ láàrin ara wọn. Ǹjẹ́ báwo ni lọ́ọ̀yà ó ṣe bá tẹ irú ìròyìn bẹ́ẹ̀ mọ́lẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀ṣun? Eléyìí ló fi jẹ́ pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa ti health ministry náà, wọ́n pé kò ń ṣàkọ́kọ́ nìyí tí lọ́ọ̀yà ó head health ministry nípínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ ibi tí àfojúsùn ìjọba ń lọ àti débi pé àwọn tó bá kọ́ṣẹ́ mọṣẹ́ ni ẹjẹ́ á fi sí ojú agbọ́nrin iṣẹ́ tán ṣe hùn. Tá a bá ní ẹni tí ò kọ́ṣẹ́ mọṣẹ́ yóò ṣe máa ṣe tẹ̀lẹ̀ báṣubàṣu kó tó rojú tu iṣẹ́ tó fẹ́ ṣe ni. Òun la fi sọ pé eléyìí tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ lọ́dọ̀ ìjọba, tí wọ́n fi gbogbo tinúfídọ̀ wọn tẹ̀lé ìjọba Adeleke, ẹni pé wọ́n mọ̀ pé yóò ṣe tó tọ́. Eléyìí tí ó wá jẹ́ ti kọmíṣánná ikú díẹ̀ káàtó díẹ̀ o. A dẹ̀ wò pé wọ́n ṣe ń bá a lọ, wọ́n gbọ́dọ̀ yẹra wọn wò, because tá bá ti ń ṣe ẹsẹ̀ gbé díẹ̀díẹ̀, àwọn èèyàn máa kà sí wọn lọ́rùn, wọ́n máa kà sí wọn lọ́rùn, nígbà tó bá yá yóò wá kún. Àní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ wa ni, tó bá sì dára la gbọ́dọ̀ máa sọ́pa rẹ̀. Gbogbo ẹni tí bá sì fẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe rere ni àwọn èèyàn máa ń sọ. Eléyìí tá a fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé ẹni tó bá kájú ẹ̀ á question competency àwọn tí wọ́n yàn ní ipò tí wọ́n wà gan ní ibi tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ lé lórí. Àmọ́ láti fi wọ́n sí ibi tí wọn ò ti mọ tí ó ń lọ níbẹ̀ tẹ́lẹ̀, ó kù díẹ̀ káàtó. Àwa rọ̀ ìjọba kán ṣe tó tọ́. Ìjọba náà ló ní gègé, òun ló ní ìrẹsà tí ó fi parẹ́. Kán ṣe àpáyípo ẹni tó tọ́ kó bọ́ síbi tó yẹ kó tọ́, ẹni tó yẹ kó wà níbi tó yẹ kó yẹ. Òun náà ni òyìnbó ń pè ní round peg in a round hole. Òun ni ètò ó fi tò tí ó fi yẹ bó ṣe yẹ. Gómìnà gangan ni kọmíṣánná fún ètò iṣẹ́ òde. Adúpẹ́ ti yó, a mọ̀ pé a mọ̀ bí tí a dojúkọ bá di ọ̀rọ̀ sí òde. Bí wọ́n bá ṣiṣẹ́ àjàmàkú bí ká, a mọ̀ pé gómìnà láfi bi léèrè. Wọ́n sì ní igbákejì gómìnà ó ní ti sport àbí ẹ̀yin náà dágájá. Adúpẹ́ fún yìí náà. A mọ̀ pé sport Ọ̀ṣun ó gbọ́dọ̀ gòkè sórí igbákejì gómìnà a máa play bọ́ọ̀lù àfọwọ́gbá púpọ̀. So ó túmọ̀ pé àwọn èèyàn yìí wọ́n kájú òṣùwọ̀n. Ibùn ká tó yan kọmíṣánná, gómìnà ti ń ṣiṣẹ́ òde lọ. Ó fi jẹ́ pé iṣẹ́ òde wa máa lọ sí iwájú sí ni. Àmọ́ bí wọ́n bá ṣàjàbàkú bí ká tètè pé àkíyèsí gómìnà sí pé gómìnà wọ́n ti ṣe àjàbàkú bí báyìí. So látàrí ìdí èyí ó kù díẹ̀ káàtó láti má fi rank peg sí rando.